kí ẹ̀yin èèyàn mi ẹ mọ̀dí tí gbogbo àwọn àfáà yìí tí wọ́n fi ń fẹ́ kí nǹkan ilẹ̀ Yorùbá bàjẹ́ a ti lọ ṣèwádìí a rí pé púpọ̀ nínú wọn Fúlàní ni wọ́n a ti ní kí wọ́n lọ ka bàbá wọn bíi 4 sí 7 àwa rí pé Fúlàní gbogbo wọn a dẹ̀ ti ń rí ẹ̀rí àrídájú so bẹ́ẹ̀ la máa béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ẹ lọ bá àfáà yín kó sọ fún wa bàbá ẹ̀ 4 ibo ni wọ́n ti wá ṣé Yorùbá ni wọ́n àbí Fúlàní so a ti wá bẹ̀rẹ̀ ìpèníjà ìbáyìí pẹ̀lú àwọn àfáà yìí àti pé Fúlàní ni gbogbo wọn pátá gbogbo wọn àfáà dórí ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ dórí ìmọ̀ọ́mù Ìwó ìyẹn oníbẹ̀lẹ́nu ọmọlásán Tàwọn ọmọlásán yẹn oníbẹ̀lẹ́nu Dáúdà dórí Sharafadeen àti pé Fúlàní ni wọ́n dórí ìmọ̀ọ́mù tuntun tí wọ́n yọ̀ lọ́yọ̀ọ́ náà àti pé Fúlàní ni wọ́n gbogbo àwọn àfáà tẹ̀ ń wò yìí Fúlàní gbogbo wọn ìmọ̀ọ́mù Ọ̀fà Fúlàní ni Sulaiman Farouk àti pé Fúlàní ni òun la wá ń pè èèyàn ọmọ Yorùbá ṣé gbogbo àwọn àfáà yìí tí wọ́n ń bu ẹnu àbùkù ẹnu ẹ̀tẹ́ lulẹ̀ Yorùbá nípa àṣà àti ṣe wa Fúlàní ni wọ́n àwọn ọmọ Yorùbá wa mí kan lè máa mọ̀ kọ́ máa tẹ̀lé wọn la ṣe ní ìpèníjà tá pè wọ́n pé wá sọ bàbá ẹ̀ 3 bàbá ẹ̀ 4 ká lè mọ ẹni tẹ́ ẹ jẹ́ gbogbo ẹ̀yẹn yí Yorùbá ẹ dìde gbogbo wọn àfáà ìpátá Fúlàní ni wọ́n ẹ̀yẹ́ rí fọ́nrán yìí níbi tí Sulaiman Farouk ti ń sọ bí tí bàbá ẹ̀ ti wá mo kí ẹ má gba irọ́ kéèyàn kan wá parọ́ pé ìyá òun ní Yorùbá o gbogbo wọn àwọn ará bíi Fúlàní ni wọ́n o ẹni kó èyí tó bá ti ní ìyá òun Yorùbá kó fagbolé ìyá ẹ̀ràn wá níbi tó bá sọ káwo ìyá ẹ̀ káwo bàbá ìyá ẹ̀ káwo bàbá ìyá ẹ̀ má yẹ kó tán yẹn ẹ jí o ẹ̀yin tèmi ẹ wo fọ́nrán yẹn. lọ́wọ́ àní àbágbàlá ṣe káàjì Farouk ń kíjì pa ìbéèrè ń béèrè o olùbéèrè ń béèrè kí n ka bàbá mi 3 Farouk lákọ́kọ́ Abdullahi ibn Farouk Kọ́símù Abdullahi Muhammad bí Kọ́símù gbogbo apátápátá àsìlọ́wọ́ ni wọ́n àfáà ni wọ́n grandfather mi wá láti Kánò òun lọ lẹ́sà ìmọ̀ wa ń kọ́ wọn kéwú sáwúrẹ̀ lẹ́sà ní sì máa tóbi. bàrí dé o oníkíjì pa lọ kọ́ àwa ò Ìjẹ̀ṣà lọ kọ́ àwa o. ibi tó ṣe jihadi lọ gbogbo apátápátá àfibáwo ni wọ́n àfẹ́ ẹlẹ́sìn ni wọ́n kódà ọlọ́lá tún ni wọ́n ọlọ́lá tún ni wọ́n ojú wo ni wọ́n sì parẹ́ nulẹ̀ níbi àti wọ́n ti kọ̀ parẹ́. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.